ìjọba Kwara bẹ̀rẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ lórí rédíò fáwọn akẹ́kọ̀ọ́ o nítorí ìkọlù àwọn agbébọn. Ìjọba ìpínlẹ̀ Kwara ti darí àwọn ilé ẹ̀kọ́ padà sẹ́nu ètò ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2026 fún sáà kejì o. Àmọ́ ìjọba ní káwọn ilé ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ 4 tí wọ́n wà lábẹ́ àmójútó ètò ààbò sì dúró nílé fún ìgbà kan náà o. Ìdarí yìí ló wà nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọmọnìyàn nípínlẹ̀ Kwara fi léde lọ́jọ́ Àìkú. Agbẹnusọ iléeṣẹ́ náà Peter Amọ̀gbọ́njayé nínú àtẹ̀jáde náà tó fi léde lórúkọ kọmíṣánná ètò ẹ̀kọ́ Lawal Ọlọ́rungbẹ̀bẹ̀ sọ pé ìjọba fẹnukò lórí ìdarí yìí lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò ètò ààbò àtàwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ káàkiri ìpínlẹ̀ náà. Àtẹ̀jáde náà ní kété tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ bá ti padà sẹ́nu iṣẹ́ lọ́jọ́ ajé ní kí ètò ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sọ́ka o. Ọlọ́rungbẹ̀bẹ̀ ní dídá àwọn akẹ́kọ̀ọ́ dúró sílẹ̀ láwọn agbègbè tí ètò ààbò ti nílò àmójútó níbẹ̀ gidi jẹ́ ọ̀nà láti dá ààbò bo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní agbègbè náà. Bí ìwọlé padà sẹ́nu ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ ṣe ń wáyé ní ìpele nípele yìí jẹ́ ojúnà láti rí i pé a kò fi àwọn ọmọ wa sínú ewu pẹ̀lú àkànṣe iṣẹ́ ààbò tó ń lọ lọ́wọ́ láwọn agbègbè náà o. Ètò ẹ̀kọ́ máa tó padà sípò láwọn agbègbè náà láìpẹ́. Ọlọ́rungbẹ̀bẹ̀ ló sọ̀rọ̀ yẹn o. Iléeṣẹ́ ètò ẹ̀kọ́ náà ní àwọn ṣiṣẹ́ pẹ̀lú àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpele alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ìyẹn SUBEB àti TESCOM o láti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ kẹsẹ̀ járí níbi ètò ẹ̀kọ́ wọn. Ètò ìkẹ́kọ̀ọ́ lórí rédíò ó ti bẹ̀rẹ̀ báyìí o. Ó fi kún pé láti lè rí i dájú pé àwọn akẹ́kọ̀ọ́ tí kò lọ sílé ẹ̀kọ́ kò máa ṣe àfẹ́kù ohun tó yẹ kí wọ́n kọ́ púpọ̀. Ó ní ìjọba ti gbé àwọn ètò ẹ̀kọ́ kankanlẹ̀ lórí rédíò láti máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn akẹ́kọ̀ọ́ náà. Ní ọjọ́ ajé ọjọ́ 5 oṣù kínní ni kọmíṣánná náà sọ pé ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí rédíò náà máa bẹ̀rẹ̀, èyí tí àjọ UNICEF àti Nigeria Learning Passport tó fọwọ́ sí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, orí ìkànnì Mainland FM 99.1 ní ètò ìkẹ́kọ̀ọ́ náà yóò ti máa wáyé o ní aago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé, aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́rú àti aago 2:30 ọ̀sán ní gbogbo ọjọ́ ẹtì títí tí ètò ẹ̀kọ́ fi máa padà sípò láwọn ìjọba ìbílẹ̀ náà. Ó fi kún pé wọ́n sì máa fi àwọn ilé rédíò kún tó bá yá o. Ìgbésẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Kwara kéde títí àwọn ilé ẹ̀kọ́ kan pa láwọn ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn, Ìfẹ́lódùn, Ìsìn àti Èkìtì nítorí ìkọlù àwọn ajínigbé tó ń wáyé lemọ́lemọ́ láwọn agbègbè náà o. Lóyẹ̀dúyẹ̀dú fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká o, ẹ má fẹ̀rọ̀ǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn o láti ìpínlẹ̀ Kwara. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.